Africa Content TV. àìsàn mi àwọn ọ̀gá mi ní bírí àlọ́mà sẹ́rífì àlámú ọba lọ́la nínú ìsùn tó ń kọrin. wọ́n máa ń lé ọ̀gá ọmọ àlọ́mà yẹn ọba lọ́la kẹ̀ níbi dábàá wà. ìdírí àlọ́mà ilé wa wọ́n rò pé mo fi ọba lọ́la mi yájú ni. wọ́n mọ̀ pé mo fi ń darí bá fọ́gbà ní sẹ́rífì àlámú ọba lọ́la àlọ́mà tó ń kọrin. ẹrú yàtọ̀ sí àwọn níbi ọmọlá yàtọ̀ sí àwọn àtọ̀yí àtúnṣe ọ̀gá wa sì dọ́pẹ́ mi sáyé ni mo máa ń kọjú dà sí. tó bá ti gbọ́ bò nílé a máa tẹríba fún ẹni. ìwọ tó bá ti gbọ́dọ̀ nǹkan sí sì dọ́pẹ́ mi sáyé ni èmi ká gbọ́dọ̀ nǹkan sí ẹ. gbogbo àyè wòlé tẹ́sí sáyé yẹn ibi mi náà ló máa ó tó jẹ́ àwòfẹ́ mọ́. ọba lọ lálọ́ àìsàn nkọrin àìsàn mi mo kọrin pé àwọn ọmọ ọba nílé ìtọ́mọ̀ pé àdáńtọ́. ẹnu bá lọ́rọ̀ mi olùkí màmá ló mọ̀ ṣùgbọ́n ọ̀gálẹ̀ ní aṣíwájú sálẹ̀ jẹ́. Bèrè àbáyọ̀ lẹ́rọ̀ orí bú wà máa yọrù wọn ṣe ni. Ọkọ mi nínú ọmọ bá ẹ̀bì gidi gan. Ilẹ̀ ìyá àgbàdẹ fi wo mi bí ọmọ ọ̀dọ́ yájú. Bébí ò yájú mo gbàgbẹ́ ní abáńdẹ̀ bí bàbá mi. Mo ṣe rí bàbá ẹ̀yìn àgbàgbẹ́ lórí o. Sàrí mi lájọjọ́ máa rò ní sẹ́kù. Àlọ́ máa wọ̀nyẹ máa rí ro ọmọ ní. Ọmọ yìí ní àlọ́ ẹ wọ́n ti lọ sí àlọ́mà mọ̀ ọmọ yìí ní àlọ́mà. Bọ́kàdé yín lórí ọjọ́ kìíní àndé ooo. Ẹ̀sìn mi sọ́hun tí mo máa ṣe. Bóyá ẹ súnmọ́ mi kì í àwòrán kágbọ́ra wa. Omi tí ó kò kí iná ìlú ní àgbàlá sí iná tó wọlé. Lábẹ́bẹ́ ẹnu lè dá lọ́wọ́ àgbà tí ó kò ní. Láì wo ló máa mú wa ní ìdílé àrùn ọ̀sẹ̀ ní gbogbo tó lè kọ́ ìgbòho. Ìdílé àgbà àgbà ìgbà àkọlọ́ lálẹ́ àṣàṣe òrùn. Thank you.